kú dédé àkókò yìí, a kú kó lè dá lágbára Ọlọ́run Elédùà, àkúkú jẹ́ kó sàn wá sí rere o. A ò ní ṣàṣedànù lágbára Ọlọ́run Ọba. Ìkànnì HMTV Ìtàn Láyé níbẹ̀ lẹ ti ń wò mí yìí. Mo kí gbogbo wa pátá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣùgbà wa ní ìkànnì yìí. Lágbára Ọlọ́run, ìbànújẹ́ kò ní wọnú ilé ẹnikẹ́ni o. Ṣómìwá Emmanuel, orúkọ mi kò kú yí padà. Lágbára Ọlọ́run, èmi àti ẹ̀yin a ò ní borúkọ bàbá wa jẹ́. Gbogbo ẹ̀yin obìnrin, ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò, nítorí pé ìtàn tí mo fẹ́ mú wá yìí, ohun tó ń ṣẹlẹ̀ ni o, kì í ṣe ìtàn àròsọ. Gbogbo àwọn obìnrin wa, kódà a rí nínú àwọn ọkùnrin tó nífẹ̀ẹ́ oge ṣíṣe. Ohun tí mo fẹ́ sọ lónìí, oge ṣíṣe ni o, a máa kó bá ni. Oge ṣíṣe a máa kó bá ni. Ẹ̀ ń béèrè pé lọ́nà wo? Ọkùnrin kan ló ṣe ìgbéyàwó, ó ṣe mọ̀-mí-mọ̀-ọ́ lọ́ṣìṣe o, èyí tí olóyìnbó ń pè ní introduction. Lágbára Ọlọ́run, ohun rere tá a ní lọ́kàn àti tá a gbé nígbésẹ̀ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run Ọba. Ọkùnrin yìí lọ ṣe mọ̀-mí-mọ̀-ọ́. Mọ̀-mí-mọ̀-ọ́ tó lọ ṣe yìí, ẹ jẹ́ mọ̀ wípé Elédùà ó mà kó yọ. Lọ́nà wo? Ìyàwó tó lọ fẹ́, tó nérò láti fẹ́ sílé, ó jẹ́ obìnrin tó rẹwà, arẹwà obìnrin ni. Ọkùnrin yìí ó nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ púpọ̀ púpọ̀, ká má tanra wa jẹ o. Obìnrin yìí gbé ìgbésẹ̀ tó gbé gẹ́gẹ́ bí oge tóbìnrin máa ń ṣe. Ṣé ẹ mọ̀ pé àwọn iṣẹ́ kan wà táwọn èèyàn kọ́ tí wọ́n máa ń tún ojú obìnrin ṣe? Kò sí bóbìnrin yẹn ṣe lè jẹ́ arúgbó tó, tó bá ba panẹ́pìtì ẹ̀, ẹ jẹ́ kí n pèdè yẹn bẹ́ẹ̀. Bí iṣẹ́ àwọn panẹ́pítà tí wọ́n máa ń ṣe mọ́tò, ẹ rí pé tí mọ́tò bá ti gbó, tó di pé ara mọ́tò yẹn ò fi bẹ́ẹ̀ dá ṣáṣá mọ́, wọ́n máa gbé e lọ sílé iṣẹ́ wọn. Wọ́n á ní wọ́n á panẹ́pìtì ẹ̀. Tó bá ti panẹ́pìtì ẹ̀, tó bá ti da ọ̀dà lù ú, wọn ò ní dá mọ́tò yìí mọ̀. Bẹ́ẹ̀ làwọn oge kan wà tí àwọn màmá wa, àwọn obìnrin wa tí wọ́n máa ń ṣe. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, àwọn tó ń ṣe obìnrin lóge yìí, iṣẹ́ ṣobìnrin lóge yìí, àwọn tó ń ṣiṣẹ́ yìí, wọ́n bá tún obìnrin yìí ṣe. Kódà débi pé kò sẹ́ni tó lè rí, tó lè sọ wípé ó ti bímọ rí, tàbí pé ó ti dàgbà. Gbogbo bí ọkùnrin yìí ṣe rí obìnrin yìí rèé, tí tó fi approach ẹ̀, tó túmọ̀ sí pé tó bá sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ ọ gẹ́gẹ́ bí aya. Obìnrin yìí gbà láti fẹ́ láya. Kí n má fọ̀rọ̀ gùn, wọ́n lọ́jọ́ introduction, wọ́n ṣe introduction. Kí n má fọ̀rọ̀ gùn, Ọlọ́run gba ògo ní ti introduction yìí tí wọ́n pè ní mọ̀-mí-mọ̀-ọ́. Obìnrin yìí tún panẹ́pìtì ara ẹ̀ débi pé ọkọ ẹ̀ mọ̀ pé bóun ṣe rí nìyẹn. Ṣùgbọ́n àwọn ẹbí ọkọ tó wá lọ́jọ́ yìí, inú àwọn náà dùn, torí pé ẹni ń wọ́kọ ó pàdé ẹni tó ń wáya ni. Ọkùnrin yìí, wọ́n ṣe introduction tán. Ṣé ẹ mọ̀ wípé ìyàwó kò ní tẹ̀lé wọn lọlé? Nígbà tó di ọjọ́ ìkẹta, ìyàwó lọlé ọkọ ẹ̀, wọ́n jọ sọ̀rọ̀, kódà wọ́n ti dá ọjọ́ ìgbéyàwó. Ọjọ́ ìgbéyàwó kù bí ọjọ́ bíi 4, àwọn ẹbí ọkọ yìí dé, ni wọ́n wá wò pé kí àwọn lọ mọ ẹbí ìyàwó. Lójijì, wọ́n délé ìyàwó yìí, wọ́n wá bá ìyàwó yìí. Ẹ̀gbọ́n ẹ̀ wá ń sọ fún àbúrò ẹ̀ pé ìyàwó ẹ̀ dà? Ó ní òun ni, ó dàbí ẹni pé òun ló kọjá yẹn. Ṣé ẹ rí pé ó dàbí ni? Torí pé kò fi bẹ́ẹ̀ dá mọ̀, torí pé wọ́n máa ń panẹ́pìtì ẹ̀, wọ́n máa ń túnra ṣe fún un.
ní gbogbo ìgbà tó fi ń wá fún introduction yìí ni. Kí n má fọ̀rọ̀ gùn, ọmọbìnrin yìí bá jáde pé bọ̀dá lágbájá wọ́n kíra wọn, láì mọ̀ wípé ẹ̀gbọ́n ọkùnrin yìí ó ti bá obìnrin yìí ní nǹkan pọ̀ rí, ó ti bá a lájọṣepọ̀ rí, kódà obìnrin yìí ti bímọ rí. Kí n má tàn yín jẹ, kábíyèsí Elédùmarè. Ìgbéyàwó ku ọ̀túnla bíjọ́ mẹ́rin ni àbúrò mú ẹ̀gbọ́n ẹ̀ lọ sí ọ̀dọ̀ ilé ìyàwó ẹ̀ fún ìpalẹ̀mọ́. Wọ́n bá ìyàwó ńlé. Tí wọ́n bá ìyàwó ńlé, wọ́n rí i pé wọn ò tí ì ṣoge fún un, kò tí ì kun àtíkè, kò tí ì kun gbogbo ohun tó máa ń kùn. Natural body ẹ̀, natural beauty ẹ̀ òun ni wọ́n bá. Ẹ̀gbọ́n ẹ̀ bá wò ó pé ṣé ìyàwó ẹ̀ rèé? Ó ní ìyàwó òun ni. Ìyàwó ẹ̀ rèé, láì mọ̀ wípé wọ́n ti jọ ní àjọṣepọ̀ rí, láì mọ̀ wípé ẹ̀gbọ́n yìí ti mọ ẹni tí obìnrin yìí ti fẹ́ rí tẹ́lẹ̀, tí obìnrin yìí ò sì sọ fún ọkọ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wípé òun ti bímọ rí. Kò sẹ́ni tó sọ létí ẹ̀. Ìgbéyàwó sì ku ọ̀túnla bíjọ́ mẹ́rin. Wọ́n ti tẹ IV, wọ́n ti pe àwọn èèyàn, ṣùgbọ́n ẹ̀gbọ́n àti àbúrò ọkọ ẹni tó fẹ́ ìyàwó yìí ni wọ́n kàn jọ lọ sílé ìyàwó wọn láti lọ béèrè nǹkan kan tàbí méjì lọ́wọ́ obìnrin kí wọ́n tó bà bẹ́ẹ̀. Ẹ má jẹ́ tàn yín. Bí wọ́n ṣe kúrò ńbẹ̀ ni ẹ̀gbọ́n sọ fún àbúrò rẹ̀ pé kì í ṣe orí obìnrin báyìí ló máa fẹ́ o, torí pé o ò lè fẹ́ nítorí ìdí báyìí, nítorí ìdí báyìí. Kí n má tàn yín jẹ, bí ìgbéyàwó yìí bó ṣe dúró rèé o. Ìgbéyàwó yìí dúró débi pé wọn ò rí nǹkan kan ṣe mọ́, nítorí pé ohun tí obìnrin ti ṣe sẹ́yìn ó mú dààmú wá. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ má jẹ́ á máa gbé fake life o. Ẹwà dáa, ṣùgbọ́n ẹ jẹ́ á máa ṣoge níwọ̀n. Bí wọn ò ṣe fẹ́ra wọn mọ́ rèé o. Tí ìgbéyàwó yìí tó túká, lágbára Ọlọ́run, ilé mi àti ẹ̀yin kò ní dàrú lágbára Ọlọ́run ọba. Nítàn wo tún leléyìí? Ohun tó ń ṣẹlẹ̀ ní o, àìmọye ilé ló ti túká nítorí nǹkan tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹ jẹ́ á máa rò ó lẹ́ẹ̀mejì. Ẹ má jẹ́ á máa túnra wa dá, ẹ̀yin ọ̀dọ́bìnrin wa. Ẹ jẹ́ kí ẹwà tí Elédùà ṣe fún wa, ẹ jẹ́ á jẹ́ ó tẹ́ wa lọ́rùn. Ìtàn ni ilé ayé o, torí pé ohun tá a bá ṣe lónìí ó máa padà dìtàn. Ṣómìwá Emmanuel, mo tún kí wa wípé lágbára Ọlọ́run, ilé wa, ilé mi kò ní dàrú. A ó tún pàdé láìpẹ́ lágbára Ọlọ́run ọba.